èmi mọ̀ ǹjọ́ ṣiṣẹ́ bí that is question. èyí tá a ti lò rí tó rí bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ yìí ọlọ́run fún àlùbáríkà sí ẹni tó bá fẹ́ kọ́kọ́ lẹ̀ tọ́ ẹ máa kọ́ lẹ̀ ẹ máa kọ́ mi ẹ máa yà mí tọ́ bóun àbá wa ti ṣe àbáwọ́ lọ wá pẹ́pẹ́yẹ funfun òyìnbó pẹ́pẹ́yẹ yẹn ni duck white duck tọ́lẹ́rù mi kò mọ ti jẹ́ pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ ló ní ó jẹ́ ká yé ó yẹ wá dalẹ́ látòwúrọ̀ dọjọ́ alẹ́ wa yóò yẹ wá ni kò sí gbàtà yẹn bá wá dàgbà tán tí ò lè jẹun tí ò lè jẹran mọ́ ni yóò sì wà máa rówó ra náà mọ̀ ọlọ́run sọ àmbẹ̀ ẹ lọ ra pẹ́pẹ́yẹ funfun tí ò lámì ẹ sì wá ẹyẹlé funfun iyẹ ní yẹyẹlé tọ̀hún tó sì lẹ yẹlé fi kórè wọlé bíre ń bọ̀ lọ́tún bíre ń bọ̀ lọ́sì wà ní tẹ̀yẹlé ni tó náà kọ́ ni pé ẹ bá ti àkóso egbòogi tí wọ́n ń sọ lẹ́yìn tó jẹ́ nǹkan táwọn àfi níláárí láyé tó jẹ́ nǹkan ọ̀la yìí ìwọ ló mú kó tó lè sọ lóṣù ọ̀la o lè sọ sókè bá a sọ lóṣòlẹ̀ àmọ́ bí bàbá àtẹ̀mí ṣe kọ́ mi nǹkan táwọn àfi là láyé àwúrí ọ̀la téèyàn ò fi ní yolòsì láyé lábẹ́ bó ti wù kórí ibi tó bá wà tó bá ti ṣe kínní nínú ìdílé yín ìwọ́n mọ̀ pé èèyàn kan wà tó ẹjọ́ òun náà dé kọ́ dá sọ̀rọ̀ yìí tọ́lá ẹni ọba ló lọ ní dẹ́wọ́n dọ́dọ̀ dédú ẹ̀ pé ọba dé ni ẹjọ́ sọ bí ọba sówó lọ́wọ́ rẹ̀ wò ni ẹja máa sọ bá tẹ́kì ní òsè tẹ́lẹ̀ kò lówó lọ́tí ọ̀tá sí kọ́lọ́n sọ à ń bẹ̀ ṣé ẹni pẹ́pẹ́yẹ funfun yìí èèyàn wà pẹ́pẹ́yẹ yìí tó bá jẹ́ wípé mùsùlùmí bá ní ọ ṣe Allahu akbar sí du pẹ́pẹ́yẹ yìí bá sí du sínú apẹ ẹni tó fẹ́ fi jó bí apẹ ìjókùn kòkò làwọn bá fi jóńjọ́hún kòkò lọ́ọ́ rà ẹ wà du pẹ́pẹ́yẹ yìí síbẹ̀ ẹyẹlé funfun ẹ tún dúró náà ẹ du ẹyẹ rẹ̀ sí inú apẹ yìí bí àwọn bàbá wa ṣe pa nǹkan ọ̀sìn ní ìlànà mùsùlùmí ẹ sì Allahu akbar bismillah Allahu akbar ẹ sì du ẹ bá du sí tán tó tẹ́rí pé ẹ̀mí ti bọ́ lára rẹ̀ ẹ wà á la pẹ́pẹ́yẹ yìí láyà mùsùlùmí yìí kan sọ nǹkan mọ́lẹ̀ kọ́kọ́ kúkú gífà rárá o ẹ du sí ẹ̀jẹ̀ rẹ̀ sínú ibi tẹ́ ti fẹ́ jóun ẹ wà á la pẹ́pẹ́yẹ yìí láyà dáadáa tẹ́ bá ti là láyà ẹ la ẹyẹlé yìí náà láyà ó di méjì tẹ́ bá ti wá là láyà ẹ wà kó orógbó ẹ kíyèsí orógbó òun èpo ara rẹ̀ ò gbọ́dọ̀ bó torí èpo orógbó lọ́lọ́run fi bàṣírí orógbó ẹ wà lọ rèé ra obì bíbò àṣírí obì yẹn obì ajó òpá báyìí ni tẹ́ bá sọ fún àwọn olóbì pé obì bíbò àṣírí olójú mẹ́ta lẹ fẹ́ rà mẹ́ta lẹ wà rà ẹ ra orógbó mẹ́ta náà tí àṣírí rẹ̀ bò tọ́jú pé tẹ́ bá ṣe bò òpó rẹ̀ ẹ lè mọ tó wà nú ẹ̀ ọjà mẹ́ta àtàrí odidi mẹ́ta ẹ wà pẹ́pẹ́yẹ inú rẹ̀ tóbi dáadáa tẹ́ bá ti là báyìí ẹ kó orógbó ìtìsí ẹ kó obì mẹ́ta ìsí obì bíbò àṣírí ẹ kó sí ẹ wà mú àtàrí mẹ́ta odidi ẹ kó sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fi Ọlọ́run tọ́jọ́ dá èmi àti yín àti tọ́ dá ewé àti gbòbúra pé ìyọ̀ kankan kù mẹ́ mi sì fi kún bó ṣe rí inú bí mo ṣe mọ̀ ìwọ lè mọ̀ tiẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ o àmọ́ ètè mi mọ̀ tí mo ṣe tó jẹ́rí tí bàbá mi sì kọ́ mi tí mo sì ń lò di òní tí mo fẹ́ ṣe fún yàn tí mi náà sì ń gbowó now àti là pẹ́pẹ́yẹ láyà àti kó orógbó mẹ́ta sí àti kó obì ajópa mẹ́ta sí àtàrí odidi mẹ́ta àti kó sí ẹ wà wá ajé àgbẹ̀kẹ́ nìkan ní ajé ó ti yé yín ẹ kó ajé sí ajé ẹ bá kó sínú rẹ̀ ẹ wà mú ẹyẹlé funfun tá a là láyà á wà da àyà rẹ̀ dé wọ́n kó da àyà dé ra wọn ṣé pẹ́pẹ́yẹ tóbi ẹ wà gbé sínú aṣọ funfun ọ̀pá kan ẹ wà dì àyíjó níjọ́hún á wà fílẹ̀ díjọ́ kejì tí yóò lo 24 hours tá a bá fẹ́ ṣe nígbà bá mi bẹ nígbà tó ń bá wọ̀ là á máa ń ṣe nítorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ orúṣẹ́ bá wọn lẹ́lòmíì ó lò tí ò ní ṣiṣẹ́ tí àwọn àgbàlagbà ọba ṣe mítìnì lórí ẹ̀ kí wọ́n stamp ẹ̀ ọmọ ìyá mi èédú lásán lọ́mọ jẹ ó ti yí àwọn èèyàn báwọn èédú lásán lọ́mọ jẹ ọwọ́ àfikalẹ̀ ikọ̀ ó ti kan àwọn tọ́lọ̀ máa ń fi òye ayé tọ́lọ̀ ń fi sí wọn lọ́wọ́ wọ́n wà á ti rí mi ó tó bá ti ń ṣe kọ́dà kọ́ lọ sí nínú olè ìwọ́n mọ̀ pé ẹnìkan ń ṣètò báyé ẹnìkan ó ṣe dá lọ́wọ́lọ́wọ́ bọ́lọ̀ ń ṣe dá ayé lọ́nu ìwọ́n tó bá ní kẹ̀sí ayé kẹ̀sí kìíní kan ó ti ní òòsáwọn òbí ẹ̀ náà nu ìgbàgbọ́ Yorùbá jẹ́ ká mọ̀ pé ayé ń bẹ èèyàn wà Ọlọ́run bá dé ìdálọ́dá gbogbo wa now àwa dì sínú aṣọ funfun di dáadáa tó bá dijọ́ kejì tá a fẹ́ jó agbára tá a ti dú ẹ̀jẹ̀ yìí sí ẹ̀jẹ̀ ẹyẹlé àti pẹ́pẹ́yẹ yìí àti dé pamọ́ tó bá dijọ́ kejì àwa gbé pẹ́pẹ́yẹ àti ẹyẹlé tá a dàyà rẹ̀ kọ́ra wọn tí àwọn ajé obì ajó òpá àti orógbó mẹ́ta
àti atare mẹ́mbẹ́ a wà gbé sínú agbádá wọn ṣe gbọ́ mi yé a wà kó ewé àlùpàídà a kó ewé àlùpàídà lé a bá ti kó ewé àlùpàídà lé a sì wà kó ewé sáwọ́rẹ́ pèpele ìbáàjẹ́ ewé sáwọ́rẹ́ pèpele gbígbẹ ìbáàjẹ́ àlùpàídà gbígbẹ kò sí nǹkan kan a wà jò a wà sunná tó bá ti wá dé èédú ẹ̀ níjó dérú tó bá ti wá du èédú a wà lọ tó bá tutù ẹ lọ yóò kúnná a wà dà sí méjì ìdákẹ́lá àpò mọ́ ọṣẹ a máa fi wẹ̀ ní ọjọ́ Monday ọjọ́ ajé ìdákòókù oyin la máa fi la níjọ́ ajé náà tó bá ti fi wẹ̀ láàfin la a máa lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run yóò nílò láyé kọ́ mọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayé rẹ̀ tọ́ orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lórí ètò yìí ètò wa Ìgbà Ìwáṣẹ̀ la wà ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí nítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu gẹ́gẹ́ bí a ti máa ń ṣe torí àkókò ààrẹ ọjọ́ mùsùlùkùn ilẹ̀ ń sú lọ ẹ̀yin èèyàn wa ó kọ tèmi lẹ́ẹ̀kan sí mo ti dá náà ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́